Ṣé wàá pa? Chifu, any problem? Ẹ fọkàn yín balẹ̀, mo wà nílé. Ẹ jẹ́ kó lórí burúkú kan débi àìkó tó wá parọ́ mi fún yín. Mo wà nílé fún bàbá tí ẹ jẹ́ ni. Ká làwọn dádì. Taxi àbúrò káà ni. Ọ̀nà Sisi ni ó ń ṣe pedicure ni. Now, mo fẹ́ introduce ẹni sí ẹ. This guy is a wonderful person. Tani. I don't even believe that we can still have people like this in our country, Nigeria. Mo lọ sí workshop ẹ̀, mo lọ bá, mo lọ inspect àwọn kankan. Mo wá gbàgbé box mi full of dollars. Kò dẹ̀ yọ dime níbẹ̀, ó dẹ̀ gbé padà fún. People like this, mi rò pé wọ́n ṣì wà Nigeria. But to God be the glory. Look, and that day lèmi ti decide pé kò sí nǹkan kan tó fẹ́ láyé tèmi ò ní get for it. Ẹ ṣé sà. A good boy, a good boy. And ohun tó rí ó lóòótọ́, ó dẹ̀ perfect lórí iṣẹ́ kì í fi iṣẹ́ ṣe. Mi ò fi iṣẹ́ ṣe. Ẹ fẹ́ jọra yín. Listen, mo ti make up mind mi pé máa establish ẹ pẹ̀lú 3 million naira. Ọlọ́run má jẹ́ chief ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Kí ló dé? Ẹ má tẹ̀ sọ bẹ́ẹ̀ mo tẹ̀ rí pé ẹ kàn fẹ́ introduce wèrè yìí ni. Mo fẹ́ introduce wèrè yìí ni. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ chief máa bá yín jà. Kí ló dé? Mi ò dẹ̀ tó bẹ́ẹ̀ láti bá yín jà chief. Mi ò dẹ̀ lè bá yín jà. Mo dárò. Ó lè ní ẹ. Sim is a bastard ni. Ẹ watch out gbogbo fún yín dà wọ́n ti kó 1 or 2. Wàláì bó ṣe sọ̀rọ̀ ó ṣe dá padà he is a thief he is a liar. Má pè mí lólè mọ́, mi ò kí ń ṣọlẹ̀. Ṣẹ́rí báyìí. Mi ò ṣọlẹ̀. Kí ló ṣe é? Kí ló ṣe ẹ̀mí bùbá yìí? Vagabond nígbà yìí gbogbo street wọ́n mọ̀ náà. Wo crime fighter ni ìgbà tó ṣe bẹ̀rẹ̀ crime fighter. His face always on it every single day. Wọ́n máa show he is a criminal eléyìí. Ẹni pé ó ti fẹ́ rush mi, ó fẹ́ nà mí nìyẹn náà. Mo dáná, ẹbí lónìí. Ó fẹ́ nà mí. Beat me. Ẹbí lónìí. No, fẹ́ nà. No, beat me now. Chief. Ẹ sọ kó kọ́ jókòó náà torí mo fit 30. Sisi, jókòó. Ó dà mo ti gbọ́ chief máa jókòó. Ṣé Sisi? Ọwọ́ yìí ń gẹ̀ẹ́tì mi, ẹ̀ ń jẹ́ kó gẹ̀ẹ́tì mi, ẹ̀ ń jẹ́ kó gẹ̀ẹ́tì mi. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ó dẹ̀ gbàrọ́ mọ́ mi pa owó lẹ̀ náà ni. Ṣé mi jalè ni? Ká gbọ́rọ̀ my friend. Mo ti gbọ́ yín. Chief ẹ bá bínú. Chief 3 million yẹn ó máa better kẹ́ fi ṣe give away. Instagram. Are you stupid? You mobile sọ. Are you mad? Are you crazy? Wẹ́rẹ́ ni. Ní sùúrù. Now, Sisi, jẹ́ kí n gbọ́rọ̀ náà. Ó di 3 million naira ló fẹ́ bá tèmi jẹ́ bẹ́ẹ̀. Ṣé mi ni mo ṣe bẹ́ẹ̀ yẹn? Ìwọ ló ń ṣe bẹ́ẹ̀. Bí abirùn bẹ́ẹ̀ yẹn. Fara ẹ̀ balẹ̀. Èmi ò ṣe bẹ́ẹ̀ mi ṣe bẹ́ẹ̀ dákàdá. Ìwọ ló mọ̀ ṣáàṣọ tó fẹ́ sọ. Ẹjọ́ máa ṣe ń jí máa ní lórí 3 million naira. Mo ti rò fún rẹ̀. Bólẹ̀ tí mo ra yín. Mo mọ̀ ní dada. Bó ṣe wọlé mo mọ̀. Ẹni pé mo sọ pé mo rẹ́dì. Mo rò kó tún wà parọ́ bí báyìí. Ṣé ní problem kan ni mo ní láyé mi o? Mi ò lè lóòótọ́ ọ̀rọ̀ kí n máa sọ fún yín lẹ́ẹ̀kan. Mo sọ tọ̀rọ̀ mo fi kó bá bọ̀bọ̀ yìí. Òun ló tutọ́ sókè lọ fún. Criminal ni boy yìí. Bẹ́ẹ̀ni. Criminal ni boy yìí àbí man yìí àbí woman yìí Ọlọ́run gbọ́. Now listen to me. Let me ask you a question. Go ahead, Madam Yilong. I'll give you the accurate answer. Now, my question is this. Assume pé bó ṣe dé yẹn, ó bá ìyàwó ọ̀rẹ́ ó wọ mini skirt or anything. Ó jókòó sórí laps mi à ń ṣe fàájì. Kàn ṣeré. Ẹ̀kàn enjoy ara yín. Ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ni o. Kí ló máa ṣe? Ṣé kí n má parọ́ fún yín Chief? Má parọ́. Chief, máa tó àṣírí yín sá. Chief lẹ́jà lọ́sàn. Máa tó àṣírí fún ta ni? Máa tó àṣírí tí bá ní opportunity láti yánú di yín. Chief, máa publicize yẹ. Idiot ni ẹ lórí burúkú ni. Kí ni mo ṣe tuntun yẹn? Tó like parrot. Mo ti sọ fún ẹ, ẹnu ẹ ló máa pa ẹ. Yóò bá rí nǹkan máa ń ṣe bí tẹ̀lé ẹ̀jẹ̀ máa bí ọdún lọ́wọ́ rẹ̀. Wọ́n ní wàá pariwo wàá yánú mi. Stand up and go. Kúkúrú mi, sílẹ̀ ní ìsúmẹ́lù gbàdọ̀, ẹ̀sìn ní ayélujára, ẹgbẹ́ sílẹ̀ ní àjáyídà. That person, now waiting happen. Open the gate.
Open the kidney, why they shout? Now your house still say you they come. Okay, what's wrong with you? I said, you want break gate, ni? I've been knocking this gate for the past 15 minutes. What's wrong with you? You wish I would not buy, you know? Come and disturb security of this place. And you don't have right to be knocking the gate anyhow. This is not your house, Mr. Stop Man. shouting like a fool. This is not your house. Wetin happen? Why you dey shout on top am? Where you dey when they knock the gate where you no see am? Finish your. Má bá yín bàbá bá ọjọ́ ìyá o. Tó o mọ̀ pé ẹjọ́ obìnrin bẹ̀rẹ̀ àárẹ̀ ọkùnrin lè ní ọkùnrin mẹ́sàn-án ọjọ́ ìyá o. Wọ́n ò bí yín dáa. Lẹ́mi. Jẹ́sẹ̀ wọ́n bí yín. Gbogbo history ìjàpá tá ọkọ lọ mi ló wà. Ó dà ìbọn ní yín gbálẹ̀. Wọ́n tó bá jẹ́rẹ́ ni kò stop ẹ̀yìn forí bọ̀. Mo bá lọ tún TV ṣe ní jẹ́sà ìlọ́bì mọ̀ lọ́kìn padà. Ẹ̀yìn fẹ́ràn dáadáa. TV wọlé. Ẹ fẹ́rẹ̀ mi bá ó dà ìbọn. TV tẹ̀fẹ́ tún ṣe ìgangan ni màá kọ́kọ́ fún Báwo ni wọ́n jẹ́ sùúrù náà? Ó gbòòrò. Ìyẹn máa ń ṣe sùúrù. Ẹ gbọ́wọ́ mi jáde tí bá ka tírì tẹ́ fún mi lọ́wọ́ mi máa fọ́ tẹlifíṣàn yìí mọ́lẹ̀. O lè fọ́ tẹlifíṣàn yìí. Ó wọ́n o máa gbọ́ ṣe sùúrù sórí irú owó ó ti sọ fún mi ti pẹ́ pọ̀. Ṣé sùúrù dé? Ẹ máa gbọ́ sí. Bad news. Bad news ni kí ni? Orí yìí ti burú. Eléyìí pé mo wá bá yín ṣe ń bì báyìí. Eléyìí pé mo wá bá yín ṣe. Ẹ kọ́ mi jáde. Àsàmàdégé yín kò ní da fún yín láyé. Ọ̀fọ̀ mi ni ẹ ó jì. Mo rẹ́dì fún ẹ bàjẹ́. Sórí ọ̀wọ̀ ẹ̀sẹ̀sẹ̀ jẹ àwọn ẹ̀yà isomaris fún mi 1 minute. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Bọ̀dá Nuru. Bọ̀dá Nuru. Ẹ tilẹ̀kùn yẹn. Bọ̀dá Nuru. Ẹ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo iyekíye títí bí bá jẹ́ máa rà á. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Pẹ̀lẹ́ gan. Bọ̀dá Nuru. Òkú àtijọ́. Ẹ jọ̀ọ́. Okùn náà dà. Bọ̀dá Nuru. Ẹ̀ra o. Ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ fi sùúrù. Tó bá tún sọ̀rọ̀ máa gbá ẹ́ ń blò lọ́kàn kí ló ń ṣe ẹ́ ta ló lẹ́yìn. Ẹ fi sùúrù dé. Ẹ dé wèrè kẹ́ làmọ́lẹ̀ jàre. A yàtọ̀ síra wa nú ẹ̀dá. Ṣẹ̀bọ̀ ń gara òun ṣe bí tọ́kì ọlọ́ọ̀ bọ̀. Òun ṣe wájú bí ẹ̀yìn, òun ṣẹ̀yìn bí wájú, òun ṣe mọ̀. Ẹ dé. A dáa fún níwọ̀. Tó bá tún ẹgbẹ̀ máa dapá àfi pákó gbé ńlá fún ẹ. Sọ wá rí rules and regulation game rẹ̀. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ kọ̀kọ́ mú. Ẹ lù. Sẹ́rí bẹ́ẹ̀ bá lù tán. A wà sá. A gùn. Tá a bá sá wẹ́lẹ̀wẹ́lẹ́ tán. A wà lọ dànù. Ṣùgbọ́n kí lílù wọn lè bá a yìí sì fún yín. À ń kílè lọ. Ẹ jọ ṣùgbọ́n àìjọ bẹ́ẹ̀ ni. Ó dà pé fẹ́ sọ̀tọ̀ pé first order no dey pain. Bàǹgbẹ̀ ṣe sùúrù. Ọwọ́ tí o fi gbé tí ìdànù lèmi nù. Bí bàbá fẹ́ kun ẹran àti wọn lórí ibu tó gbé. Mo gbé mi kú mi lẹ́rọ̀. Ẹni tó kú pàdé ẹni tó máa pálẹ̀ ní ìwọ aṣọ mi lè àwọn èèyàn àmọ́ máa ṣọ̀pàdé ara wa ni. Sisi. Pẹ̀lẹ́ Nuru. O tún wá mi débi. Ta ló wẹ wá bí báyìí? Iṣẹ́ lèmi wá débi báyìí náà. O wá ṣẹ́ wá bí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Sọmọ bí mo ṣe jẹ́ ń bì. Jọba wo ló ṣe jẹ́ ìṣòwò lórí ilé iṣẹ́? Èmi ni chief driver ń bì. Gbogbo àwọn driver tó wà náà gbà yín, èmi ni chief wọn, èmi lólórí wọn pátápátá. Secondly, bàbá tó ní ilé iṣẹ́ yìí, sọmọ bó ṣe jẹ́ sí mi. Ẹ̀gbọ́n mi ni èmi làbúrò rẹ̀. Èmi ò tiẹ̀ fẹ́ mọ bó ṣe jẹ́ ṣùgbọ́n ó dé mi lójú pé màá rí iṣẹ́ gbà mí báyìí. Ó rí sẹ́ńbì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ok, sọmọ pé last match tá a gbá sọmọ pé ò rí draw. Sọmọ pé ò rí draw, o tún ti fẹ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú mi. Wo sórí lọ́tẹ̀ yìí máa bà tiẹ̀ jẹ́ ni. Really? Tàbí mo ṣe sọ fún ẹ yẹn. Really? Ìgbà tọ́lọ́run ti gbé mi pàdé ẹ yẹn, ó túmọ̀ sí pé màá gbá ìtàn máa dì. Ok, kí ló wá ṣe lónìí gangan? Ó ń bi mí o, ta lè mí ò bí bẹ̀rẹ̀ mọ́tò síkọ́ máa bi mí. Àbílẹ̀ ìwà lára àwọn tó fẹ́ ṣe interview. Bẹ́ẹ̀ ni interview mo wá ṣe. Kò wá ṣe interview. Kò lẹ́ sí nǹkan tó fẹ́ ṣe. Please, where am I going to do the interview? So you are here for interview and I thought you came here to fight. No, feel like Jọ́ máa lọ. No, where he or she write and she's Wait here. Interview fún. Mọ̀ ń bọ̀. Ẹ bá wá
kí ló bẹ lọ ṣé kọ́ ẹ pé fẹ́ bá tèmi jẹ́ mbẹ́ ọlọ́run ò ní fún ẹ ṣe. ó ní wọ́ ó ní lọ. gẹ́gẹ́ pàṣẹ jọ. ẹjọ́ tó lọ la má bínú idiot tó lọ sókè rẹ ni mò ń lé lọ fẹ́ lọ bá tèmi jẹ́ mbẹ́ ni. kí ni wíìsì sọ̀nbọ́n ti ń bọ̀ bọ́lẹ̀ ti ń jábọ̀ do you know where you are going ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ lọ ni. wẹ́ẹ́ pé wọ́n á lọ sínú shrine náà bẹ́ẹ̀ ṣe máa lè wọ shrine lọ nìyẹn kí rubbish wo nìyẹn ìbúlẹ̀ tí ń bọ̀ kílẹ̀ wá talẹ̀ ń béèrè kílẹ̀ fẹ́. iṣẹ́ ni mo wá gbà ń bí báyìí. so contractor lẹ́yìn. mi ò kì í ṣe contractor ṣe bíbí iṣẹ́ yín náà ló gbé fẹ́gásì pé àwọn ń wáyàn wọn dẹ̀ wá sí ìgbà pé mo fẹ́ ṣiṣẹ́. very good ẹ sọ nǹkan tó important bẹ́ẹ̀ ẹni pé a gbé vacancy síta bí àwa yan àwa ẹranko. ẹ dá padà jáde kí ló ní tí a máa lóyún èèyàn tó dúró síwájú yìí ni ẹ mọ̀ mi ẹ̀ ń pè mí lẹ́ranko kẹ́tọ́ máa fún yín pọ̀ ṣé wàá rà jì. tí wọn bá ń gbó ní ẹranko ló ń gbó ìran ajá ló ń gbó either bingo or ṣàwáwá or barking dog ẹranko ló ń gbó ẹgbẹ́ sọ́jà. wàhálà máa bá yín fọwọ́ bá wàhálà mi báyìí. Sisi lorúkọ mi asamarege wọn ni lógo mi. Sisi. Ọlọ́wọ́ idán. Sisi. Ẹlẹ́gbọ̀dọ̀sà tó ń wọlé. Sisi o. Satellite everywhere you go. Asamare